Ẹ káalẹ́, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora. Mo kí wa káàkiri àgbáyé. Pàápàá jùlọ mo kí àwa Mùsùlùmí, mo kí wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wa lẹ́sẹ̀ gbogbo etí ọ̀nà. Nípa àdéhùn tí a ṣe fúnra wa. Wípé bí nǹkan bá ṣe ń lọ, a ò ní jẹ́ kó fòyín ru, a ò ní jẹ́ kí etí yín kó di sí i. Ọ̀rọ̀ nípa Àfáà Sákì pẹ̀lú Alhaji Muritado Babambariga pẹ̀lú Ọ̀kanlọ́mọ pẹ̀lú Alifulani pẹ̀lú Àfáà Saheed Shittu pẹ̀lú àwọn ògo Ìlọrin pẹ̀lú àwọn àfáà jàǹkànjàǹkàn tó yí wọn ká, a ó rí wípé ọ̀rọ̀ yìí ti di sú atayányán. Ṣùgbọ́n kí ni tó tún wà lójú ọpọ́n báyìí, kí ni ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́, ẹ rí wípé àṣírí kan tó tú jáde níbi fídíò yìí tí Àfáà Sákì gbé jáde. Làá fi ń sọ fún wa wípé bí nǹkan bá ṣe ń lọ lẹ́yọ̀ kejì, a ò ní jẹ́ kí ó fò máa ru, a ò dẹ̀ ní jẹ́ kí etí wa kó di sí i. Bí bá ṣe ń jáde lẹ́yọ̀ kejì láwọn máa mú wa fún wa kó fi jẹ́ wípé n ti ń lọ láàrin àwọn àfáà ìlú Ìlọrin pẹ̀lú rògbòdìyàn tí ń bẹ́lẹ̀ láàrin wọn, tó fi mọ́ Ọ̀kanlọ́mọ, tó fi mọ́ Àfáà Saheed Shittu láwọn máa mú wa fún wa ní ẹyọ kọ̀ọ̀kan, tó fi mọ́ àfáà Àlùmọ́fàlùtì. Màá fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ ká gbọ́rọ̀ lẹ́nu Àfáà Sákì, kí tó ní àṣírí tí wọ́n fẹ́ tú, kí tó ní ọ̀rọ̀ tí tó ń bẹ tí wọ́n tó fojú rí tẹ́ fẹ́ tú àṣírí yẹn jáde. Màá fẹ́ ká tẹ̀lé wa ká lọ gbọ́ pẹ́rẹpẹ́rẹ àṣírí, ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí Àfáà Sákì tó fẹ́ tú nípa ohun tó ń lọ nípa ìjà wọn. Ẹ tẹ̀lé mi ká lọ. Ṣùgbọ́n kẹ́ tó tẹ̀lé mi ká lọ, àwọn táwọn ti subscribe sórí channel yìí, ẹ jẹ́ ká subscribe fídíò táwọn ẹ̀jẹ̀ káwọn sàlẹ̀ pẹ̀lú táwọn ọ̀tọ̀ àìtẹ́ kò subscribe sí SUB lọ́rẹ́ bí ẹ jẹ́ kára fi ká tẹ lórí yọ̀ padà yóò di subscribe yóò gbèsè yóò gbàgbé sẹ́pẹ̀ ká fọwọ́ ti aago yẹn. Aago yẹn padà yóò di aago mẹ́ta yóò àtọ́ alátòkè wá sàlẹ̀ tó ké pàápàá yẹn nìkan ni ká tẹ̀ notification yẹn. Yẹn ni pé ìtàn inú lóńgbò yẹn ni kí táwọn fara bá jáde sí lábùn jáde ẹni ọmọ jẹ́ ẹ̀kọ́kọ́ máa lóhun tó lọ lórí channel. Ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ. Rahmanirrahim. Aláṣejù òde tó ń lọ ọjọ́ wo lóde, ó lọ́jọ́ tó ń bá tẹ́, kò sí ní tàṣejù wọ̀ tí ò ní di ìnira. Bẹ́ẹ̀ ni bómi ṣe dáa tó ní mímu, béèyàn bá kí àṣejù bọ́ yóò dàdánwò ogun, ká tó wá aṣọ fún oúnjẹ jíjẹ. Èmi ò lè mọ́ bóbi sùn níjọ́ tó o bá ṣe kan àrùn, pàápàá jùlọ stroke, wàá rí páwọn èèyàn ó ràn ọ́ létí ọjọ́ tí wọ́n ń kìlọ̀ fún jímèrè rẹ pé kó sọ gígùn kó mọ̀ bá gúnjẹ alájì. Òwúyẹ́ lọ́rọ̀, gbogbo nǹkan ló ní gbèdéke tiẹ̀. Fa idha nataqta, tó bá fẹ́ sọ̀rọ̀, fala takun mikthara, mẹ́jà lásọjù. Kò sí tí ò ní límìtì tiẹ̀. Ẹ wá ní sàdédé bá àṣejù nọ̀rọ̀ ẹnìkan àfẹni tí fíùsì tí ń bá láàka ìrẹsì tí ò bá sí ń bẹ̀ láti yọ. Now ẹ wo right up ten wò yìí, Kàkàkí Ìlọrin TV ló kọ. Ọ̀rọ̀ bàbá olówó ló sọ síbẹ̀. Ìtí mo wá torí ẹ̀ fẹ́ ṣe fídíò gangan ni pé èmi àti ọ̀kan náà àwọn àfáà wa sọ̀rọ̀ níbi oṣù kan sẹ́yìn. Àfáà wa yìí wọ́n sọ fún mi wípé ṣe bí wọ́n ní bàbá olówó yìí náà ní sponsor àwọn tí wọ́n ń bú àwọn bàbá wa lọ́rin. Wọ́n ní ẹ̀tọ́rọ̀ àforíjì wájú Ọlọ́run. Bàbá olówó ò sponsor ẹnikẹ́ni láti bu ẹnikẹ́ni. Ìyẹn dákọ̀ lọ́rin mọ́, kó má jẹ́ lọ́rin, wọn ò sponsor ẹnikẹ́ni láti bu ẹnikẹ́ni. Ìbọn àbòsí tí wọ́n máa ń yìn mẹ́ni wọ́n bá fẹ́ bà lówó kọjẹ́ ènìyàn ni. Kí ni wọn ò sọ ń pa tiwa? Èwo ni wọ́n wá sọ ń pa wa tó jù òótọ́? Kò wá lọ́mọ àlè àti nǹkan míì náà. Ní gbọ́láyé lẹ́nu wọn àfi èpè.
tọ̀ nítorí irú àwọn àáfàá wa bẹ́ẹ̀ àtẹlòmíì náà tí ó mà á ní láti sọ. Tọ̀ bàbá tí ẹ̀ ń bà lórúkọ jẹ́ tẹ́ ń rò pé ń bà lórúkọ jẹ́ yìí, ọ̀rọ̀ tí bàbá ó dàbí èdì tí wọ́n láwọn digi ìrókò ni, olúwérí ò mọ̀ fi sanra ni. ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run kó sọ́dọ̀ bàbá ó pọ̀, kì í ṣowó nìkan. ẹni tí kò bá ní irun tọ́lọ́run bùn ni kò ní mọ iye ẹ̀. ọ̀jọ̀gbọ́n ni bàbá, wọ́n kàwé, onímọ̀ ni bàbá, wọ́n kíwú níwọ̀n bá ń tọ́lọ́run bá fún wọn kí. àáfàá ni wọ́n níran wọn, onílàákàyè ni wọ́n. bí ọ̀rọ̀ bá ń jáde lẹ́nu ènìyàn, wọ́n mọ fálú ọ̀rọ̀ ó jẹ́ wọ́n mọ pàtàkì ẹni ó sọ. bí èèyàn kan bá wá daṣọ èèyàn bóra tí wọ́n ń sọ̀rọ̀ ewúrẹ́, wọ́n dá a mọ̀ pé kì í sí èèyàn. gbogbo wọ́nranwọ̀nran tí kàkà kí ń ṣe kò kọ́kọ́ nítumọ̀ níwájú àwọn èèyàn báwọn. bóyá ni wọ́n rí o. wọ́n sàmọ̀ pé kì í yẹniyẹni kí lè o mọ̀ sùn. ọjọ́ kan ń bọ̀ tọwọ́ pálábá rẹ̀ ó ṣẹ́gi. ibi tọ́jọ́ kò mójú sínú. bí o bá sì ṣẹ́gi kò ṣẹ́gi náà nù. ṣùgbọ́n wọ́n lọ irọ́ tí wọ́n ń pa yẹn pọ̀ mọ́ Ìlọrin débi pé ọ̀gọ̀rọ̀ àwọn àgbàlagbà wa nílọrin ni wọ́n ń rò wípé bàbá yìí wọ́n ní ọwọ́ nípa bí wọ́n ṣe ń bú àwọn àfáà ńlọrin. èèwọ̀ irọ́ ni. ẹni tí ń spọ́nṣọ̀ àwọn tí ń bú lọrin ni mo ti dákọ̀ olórí alálàájì. tọ́ kàkà kí ọ̀rọ̀ yóò wá lè yíwọ mọ̀jẹ̀sí ni ọ́, ìwọ bí ẹni tó jọ̀gá rẹ̀ tí sọ̀kan lọ́nà tí ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. níbo láwọn àkókò kan tí ọ̀kan lọ́mọ gangan bú lórí alálàájì nítorí pé spọ́nṣọ̀ ẹni àwa ń bájà tó ní ń fẹ́ gbogbo àwọn tí wọ́n bá wá ṣe matchmaking kí ni à ń fọkọ fún aya, à ń fàyà fọkọ, ó ní ń bá wọn sùn ń lọ ń gbalé fún wọn, ó bá yé wọn jẹ́. bóyá òwúrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ba bàbá lẹ́rù ni wọ́n fi padà sá sọ́dọ̀ ọ̀kan lọ́mọ. wọ́n ò mà ẹni tí ń spọ́nṣọ̀ ẹni à ń bájà gangan olórí alálàájì. fún gbogbo èyí tẹ́ ẹ̀ wá mọ̀ tí wọ́n ti pe orúkọ bàbá olówó ìsinyìí lẹ́nu, irọ́ ni bàbá olówó yóò mọ̀ kankan. tọ́ ọlọ́run kàn ní kí ráìtọ̀pù yìí ó rán mi létí ni. mo fẹ́ sọ̀rọ̀ kan níjó ni kó tó di pé mo tó stop ẹ̀. tọ́ nígbà mo wáyé ráìtọ̀pù nìyí yín sáré yọ tọ̀dọ̀ bàbá kò ń bẹ̀. bàbá ò mọ̀ kankan pa ẹ̀. ẹ̀yin náà wo ohun tó kọ sí bí nìsín. ó ní case update Dr. Abdulwahib tó kọ nìyẹn o. Adébáyọ̀ Ibrahim aka Awa Ibrahim has divorced his second wife Ọmọ́táyọ̀ Jẹ́mílà after 27 years in marriage because he married aṣẹ́wó tó ṣe zikiri. kí ni o fẹ́ ká fàyọ ń bẹ̀? kí ni èrè tó fẹ́ ká jẹ ń bẹ̀? ṣé ọ̀rọ̀ yìí nìsín o fẹ́ fi tún nǹkan kan ṣe ní àbò fẹ́ fi bà nǹkan kan jẹ́? èwo nínú ẹ̀? ṣé lẹ́yìn fún ẹ kó ṣe ni? ṣé Jẹ́mílà Ọmọ́táyọ̀ Jẹ́mílà yẹn sóun ló gbéṣẹ́ fún ẹni pé kó bóun sọ bẹ́ẹ̀ nípa ọkọ òun tóun ò fẹ́ mọ́? tó bá sì kún ẹ gbéṣẹ́ rẹ̀ fún ẹni tó wá jẹ́ pé Jẹ́mílà yìí ló gbéṣẹ́ fún ẹ kó bóun ṣe tọ̀
kí ni ń júwe ṣé ó júwe Jẹ́mílà gẹ́gẹ́ bí ìyàwó rere lọ́jẹ̀jẹ̀ ọkọ báwọn? Gbogbo àwa tá àmọ́ tó dà wọ́n pọ̀ gan sí ò ti júwe fún wa wípé Jẹ́mílà yìí sobìnrin rí. tó bá wá sí pé wọn ò gbéṣẹ́ fún ẹ wọ́n ló kàn kọ́ báyìí síta, kí ni èrè tó fẹ́ gbà níbi kó o ba láìfò ní láìfò jẹ́? ara ń tà ń sọ fún yín rèé, ẹ̀yin sọmọlúwàbí, ẹ̀yin sọmọlúwàbí fúnra yín náà lẹ́ẹ̀mọ́ wá tú àṣírí ara yín. gbogbo ń táwa fẹ́ ká yóò mọ̀ nípa yín náà lẹ́ ń ṣe. kí ló bí eléyìí nìsín? kí ni ìpìlẹ̀? now bàbá olówó wọ́n fẹ́ràn Ọlọ́run ni. ẹni tí Ọlọ́run bá ti kádàrá kí wọ́n ó mọ̀ tó sì mọ̀ wọ́n tí wọ́n sì rí pé ó nílò ìrànlọ́wọ́ ni wọ́n ń ṣe fún. gbogbo èyí tí wọ́n wá tàgì ẹ̀ mọ́ páwọn alùsùnà wọ́n fowó ránṣẹ́ sí èmi nígbà tí wọ́n gbọ́ pé mò ń kọ́ mọ́sálásí. àwọn kan ni wọ́n sọ̀rọ̀ mi fún wọn, mo fọkọ̀ bò wọ́n láṣìírí. mọ́sálásí dáàbà nǹkan èmi náà sì dá sí, èmi àti wọn ò ríra wọn àrídò ní wọ́n sì fowó ránṣẹ́ sí mi. ẹgbẹ́ wo ni mo wà sí mò ń ṣẹgbẹ́ ni? kódà ní sí NESFAT ní ìṣẹ́gbẹ́ kankan, mùsùlùmí ni mí. tí n bá fẹ́ bìlọ́ọ̀gì sí nǹkan kan, Súfì ni màá bìlọ́ọ̀gì sí. olórí alálàájì gangan ó ní iye owó tí bàbá yìí ná sọ́dọ̀ wọn ní millions. èyí tá fi sponsor life wọn, fi sponsor ètò wọn, millions of naira ni. ẹni tó sponsor ètò ẹni life ẹni ló sponsor. ṣe bí kí ibi ó sponsor kárí èèyàn nìyẹn, káyé olè rí náà rí ni. nígbà tí àwọn Pẹ̀sí Àrá tó jẹ́ ọ̀gá tiẹ̀, Pẹ̀sí Àrá lọ̀gá Ọ̀kanlọ́mọ, Ọ̀kanlọ́mọ ní bẹ̀wọ̀ níṣẹ́. níjọ́ tí wọ́n lọ sọ́dọ̀ rẹ̀, Mákà méjì ni wọ́n gbà kún bẹ́ẹ̀. sáàdù súnà làwọn náà. àwọn tó wá bí àwọn ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ pátápátá ló ṣe é ṣàlàyé. èyí táwa fẹ́ ló ń bẹ̀ ni wípé èmi ò nílò ọ̀rọ̀ rẹpẹtẹ. ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú fáà ń gbìjà àwọn àfáà ńlọrin, ẹ má gbìjà àfáà ńlọrin mọ́, ẹ fọlọ́run lẹ̀ pẹ̀lú wọn kó fi kó gbìjà wọn. ǹtẹ́ gbé kalẹ̀ kò ṣe sóore. rìsọ́ọ̀tì ìdùnnú tí oníkálukú fojú sí láti rí látara ìgbìjà wọn yẹn kò jáde, ìṣe ní dógún lẹ̀ lójoojúmọ́. àgbọ́ra wáyé, ìjà lọ́tún, ìjà lósì, ìjà lónìí, ìjà lọ́la. ọ̀rọ̀ òṣìṣẹ́ mọ́ ṣẹlẹ̀ láàrin Àdàbíyà àti Markaz. ẹnìkan kìí sọ̀rọ̀, yóò kàn wáyé fẹ́rẹ́fẹ́ yóò sì padà lọ. kó wá di ẹran tó tẹ́ fi ń gbé aṣọ ògùn sáwọn àfáà lọ́rùn, ẹ̀yin lẹ dá sí tó fi dà bẹ́ẹ̀. n ló bí káwa sọ pé ẹ parí ìjà àjàmá. gbogbo àwọn àfáà wa bàbá wọn àti àgbáyé ní ọ̀rọ̀ dáadáa ni wọ́n sọ ń pa Markaz náà fi lọ bọ́lọ̀. ìdásí yín lójú ó le kó wọ́ kọrí sílùú bàbá ẹ̀. bàbá wa dáadáa yìí tá bá ti gbọ́ pé ẹnìkan ń bẹ tó nílò ìrànwọ́ lọ́wọ́ Ọlọ́run sì ní kó kọrù ó díwájú wọn á máa kún un lọ́wọ́. wọ́n ṣe fúnilé, wọ́n ṣe fàlejò. ẹni tí ò bá wá yé àdìsọ̀tàn rẹ̀ fún. bàbá yóò mọ̀ nípa bí ẹnìkan ṣe ń bú ẹnìkan. ọ̀làjà ní fara gbogbo ni.
ọlọ́run ló ṣe wọ́n lẹ́ni tẹ́sìn yìí. Tó bá jẹ́ pé nìkan tó ṣe pé mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ní rádaràdá tí ẹ pàfọ́ọ̀mù pẹ̀lú wọn yẹn ó tún tíyàn fi kọ̀ọ̀kan tíyàn pé ìmọ̀ pé bẹ́sìn yìí ṣe rírì ẹ dákun. Ṣùgbọ́n ẹni ẹ̀sìn yé ni wọ́n, àáfàá ni wọ́n, bàbá tó bí wọn àáfàá ni wọ́n, khalifa wọ́n bá mi sọ̀rọ̀ rí tó júwe pé wọ́n ń jàlífà nù ilé wọn. If not ara ẹ̀ náà tún lè lè ní affairs alábíẹ́sì kí ló lè kànyàn nípa ó ti fẹ́ ìyàwó kan kò fẹ́ ẹ mọ́ kéèyàn tún máa lẹ òkú zina máa abilékọ costful mọ̀sánát nínú àwọn kàbáyìí rí ẹ̀ṣẹ̀ tó yẹ pé bí yóò bá rà foríjì rẹ̀ kó tó kù láyé ń bí kò síbi sẹ́rí yẹn sì lè pọ̀ tó yóò dànù lálẹ́ kíyámà. Kí ni fáàrí yín tẹ̀ bá ti bẹ̀rù Ọlọ́run? Kò sẹ́ni tá à ń pọ́nlé tí ò jẹ́ pé bẹ̀rù Ọlọ́run ló tóbi jù láyé rẹ̀ tá a fi ń pọ́nlé. Kí la fẹ́ pààyà lára yín báyìí? Nílé kíú lábẹ́ ẹ̀sìn àṣàlátù tẹ́ ẹ kójọ ó kọlẹ̀ fi ń wá àti kẹ́ fi kówó jọ kí ládúró èrè tẹ́ wá jẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí kí lẹ́sìn ó jẹ lérè lára yín. Ẹ wá sọ́dọ̀ tiwa ọmọ kí ń bẹ̀rẹ̀ bámú àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n ń bẹ lọ́dọ̀ wa tí wọ́n ń kí Sunday ọmọ ọ̀sán Sunday tí mùsùlùmí Sunday ṣé wọ́n ni wọ́n lé nílé ìwé lánàá tó máa lọ ọlọ́run rán sí àánú wa bẹ́ẹ̀ Sunday sẹ́mi ni màá bímọ tí màá sọ ní Sunday abẹ́ mi ní sí ń bí tó mú fàsìkò yí gan béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá wo fídíò wa ẹ bá mi share rẹ̀ kí ọlọ́run jẹ́ kí ó bá lẹ́yìn ojú àánú pàdé ó jẹ́wọ́ iléèwé ó sì nílò àti san ó lọ skul lánàá bùkátà pọ̀ lọ́rùn tèmi náà àwọn já mára wọn ni nínú àwọn sẹ́tà wa ń ṣe nìyẹn tá a nílò kásẹ̀ máa wá ìyọnú ẹni kankan lórí àfiyọnú Ọlọ́run. Àwọn àfáà wa ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn kèfèrí gangan làwọn àfáà wa bá gbé wọ́n sì síra pẹ̀lú wọn ibi àwọn náà di mùsùlùmí táwọn sì wáàsí fún lónìí mùsùlùmí là ń ṣe wáàsí fún ní òye yìí. Kí ni stáǹdì yín gan lórí ọ̀rọ̀ ẹni tá à ń bá jà? mo ṣe lè lọ àbáyé gan àfáà Saheed Shittu gangan kí ni stáǹdì yín lórí ẹ̀? Ṣé níjọ́ tí ẹ bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ̀yin ṣé ẹ fẹ́ kí nǹkan fi dáa ni àbẹ́ ẹ fẹ́ kó bàjẹ́? Tó bá yẹ pé kí nǹkan ó dáa bá ní èrò yín kí ló ti dáa báyìí? Irú owó crytop tó ń kọjá dé yìí nìsín kí ló fẹ́ fàyọ́ ń bẹ̀? Ọ̀kan lọ́mọ ó sẹ̀mí débi tí màá wá béèrè ìbínú Ọlọ́run lé ọ lórí ṣùgbọ́n kò sí ní tàṣejù wọ̀ tí ò ní dìnira ẹ má jẹ́ k'Ọlọ́run gangan ó dìde ìjà sí yín ó tó bá yẹn ẹ ti gbàyè tipẹ́tipẹ́ lẹ ti gbàyè níjọ́ tí àfáà Saheed ti sọwọ́lẹ̀ pé èsì ní ìsìnkan yìí má bẹ́ẹ̀ tó ṣe ń bú tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín ṣé ẹ rí kó fèsì níjọ́ yẹn lẹ ti gbàyè iyì yín tóbi gan ẹ jagun ẹ ṣẹ́gun gbogbo ohun tó kù lẹ́yìn rẹ̀ níjọ́ tá àfáà ti sọwọ́lẹ̀ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ má tó sì ti dúró tọlọ́run tí ò sì ṣe bẹ́ẹ̀ má yẹn tí sì ń tọrọ àforíjì níjọ́ tó ti ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo ohun tó wà lẹ́yìn rẹ̀ àbùkù ní jẹ́ fún yín kì í ṣe yìí má. tó kù táwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ béèrè ní pé ta ló kù tẹ́ tó ń bá jà? gbogbo àwọn tó ń bá ń sọ̀rọ̀ burúkú lọ́run láyìn a lè fi fídíò bẹ̀ wọ́n pé ẹ dákun àmọ̀ yín rí ṣùgbọ́n ẹ dákun ẹ dá ìmọ̀ bara yín ló kọjá yìí ẹ dá dúró nígbà tẹ lẹ́ẹ̀ nígbà síbi ló sọ di tán ń gbé aṣọ ògùn sáwọn àfáà wa lọ́rùn. ọ̀rẹ́ ń pẹ́ ọmọ ṣépè fún bàbá olówó ṣépè fáwọn ọmọ rẹ̀ kò jẹ́ yín lépè. gbogbo àwa náà tẹ́ ń sọ̀rọ̀ sí bàbá rẹ̀ ń mutí bàbá rẹ̀ ń ṣe kíní kan kò mi ò jẹ́ nìkankan ní ìbú mi ò jẹ́ yín lépè. gbógun bá síyàn kó èpè ò ní síyàn jà á ti mọ̀ yẹn tipẹ́tipẹ́
ní o ló fi dàbí pé bó bá bẹ̀rẹ̀ sí ní ṣépè mi ò àfi tó bá parọ́ nìkan ní bá ti mọ̀ pé rọ́ ló pa dandan ní káàdì bọ́ǹkì tó bá sọ pé eléyìí ò rí bẹ́ẹ̀ bóyá kò yí ọ á wà ṣàlàyé ẹ̀ ọ̀kan lọ́mọ ọ̀rọ̀ bàbá yìí tí ọmọ yìí tó sọ yìí ẹni kó stop ẹ̀ it's okay like that tó bá yẹ pé lórí pé bàbá yìí ni ẹ sì ń parọ́ mọ́yàn lẹ́wà dúró lórí bóyá káwọ̀ wá fẹ̀kàn sí analysis ẹ̀ káwọn èèyàn gbọ́ pé bó ti rí gangan rí ẹ sì mọ̀ pé fáàrí tí ń bẹ fáwa ni wípé gbogbo àwọn tí ń gbọ́ wa kódà àwọn tí wọ́n já ara yín tí ń gbọ́ yín wọ́n mọ̀ pé olódodo ni wá ń tá a bá sọ bó ti rí nìyẹn kẹ́yìn ó parọ́ mọ̀yàn kẹ́ ẹ sí pé ilẹ̀ fi bíùdì ara yín fáwọn èèyàn àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣàbòsí nìkan ni wọ́n ń gba ti yín ẹni tí ìbá ti ṣàlábòsí ó mọ̀ pé kódà kó ti kó fẹ́ràn yín wà lẹ́wọ̀n mọ̀ pé rọ́lẹ̀ pa àbòsí yẹn ìtì kàn án lójúmọ́ tẹ̀lé yín so ọ̀kan lọ́mọ ẹ̀tún àárín ìyẹn ṣe ṣáà pé ohun pé mò ń oh god ohun ẹni tí mi ò fẹ́ sọ̀rọ̀ tó le mi ò dánìyàn mo ti gbé yín sáwùjọ àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́ bá mọ̀rọ̀ ọgbọ́ iyì tí mo gbé fún yín yẹn ẹgbàá mọ́ra sọ fọ́mọ yẹn kó mọ́ sọ̀rọ̀ kó mọ́ bu ẹnì kankan mọ́ kí ni ń ṣépè fáwọn èèyàn fún kí kankan lè dákẹ́ fún ó bá ti pa irọ́ ó rí pa sọ̀rọ̀ lórí ẹ̀ má parọ́ mọ́ èèyàn má ìjà tẹ́ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ parí ìjà salamu alaykum warahmatullahi bàbá olówó wọn ò sponsor ẹnì kankan láti bá Ìlọrin ló kọjá salamu alaykum warahmatullahi. ẹ ṣe gan adúgbò pọ̀ lọ́wọ́ ẹ̀yin òbí wa ẹ bàbá mi ẹ̀mọ́ wọn mi tí ẹ ti tẹ́lẹ̀ nígbà yẹn lórí ìfẹ́ wá tẹ́ pé àjọ bẹ̀rẹ̀ fídíò yìí ní àṣìtọ̀tọ̀ kéjẹkéjẹ àjọ òdòpin ilé ayé wọn náà kò ní bàjẹ́ jẹ́ mọ́ kò ní nira bí nǹkan bá ṣe ń lọ pẹ̀lú àdéhùn tá a ṣe àdéyẹ kó fòye lu àṣìjẹ́ kí tiwa kó di sí àwa tí a ò ti subscribe sórí channel yẹn jẹ́ ká subscribe àwa tí a ò ti tẹnu social media jẹ́ ká tẹ̀ àwa tá a bá ti subscribe kan náà ní pípẹ́ méjì rárá bí nǹkan bá ṣe wá lọ lẹ́yìn òkè èjì ẹ tẹ̀lé wa lórí channel ẹ mọ̀ rí àláàtì rẹ̀ lọ́dọ̀ tí ilé ayé wọn náà ò ní bàjẹ́ jẹ́ mọ́ kò ní nira ká tún máa retí òmíì.